ló láró ẹ̀sùn ló nìbọn kété ló lómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Abbas lónìí yẹn. Àforíjàgbó àforíjẹ̀gàn tó sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Àforíjàgbó àforíjẹ̀gàn tó sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kó òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Láàjì Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tó fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top-distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. Gbogbo yín la kí Òǹpìtàn àgbáyé. Gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn tó ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn ń wojú rí lọ. Bàbá ojú tó lé ìtàn dọ̀la ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀kọ́ ọmọ olóngìn ní kódà tí ẹ̀ kárí ẹni tọ́lọ́run náà. Ó yàtọ̀ sáwòṣe bàbá ojú tó lé o. Lógún ọ̀fẹ́ olùkọ́ àgbà Láàjì Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi, tẹ́ ẹ sì lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, akíkanjú ọmọlúàbí ilẹ̀ Yorùbá, oníbodè ilẹ̀ Yorùbá, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, Olóyè Láàjì Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Lórí ètò yín, ètò wa ìtàn Yorùbá náà ni ètò kan tó ṣe wípé káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ti ń pẹ̀ǹgbẹ́ rẹ̀ tán sì ń kan sáárá sí iṣẹ́ ọpọlọ. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní mọ̀ sí ọmọ aráyé lóore. Bákan náà mo kí gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo dúpẹ́ mo mọ̀ lóore fún àtìlẹyìn tẹ́ ń ṣe fún ìtàn àti àṣà wa pé bò ní ogún àwọn bàbá wa bò ní ò sí ní wọ́ọ̀kùn, bò ní àdáyébá, bò ní ò sí ní parẹ́ o. Títàn wa ò sì ní sojú wa parẹ́, táwọn tí ń ba ìtàn jẹ́ tí wọn ò sì ní ba ìtàn wa jẹ́. Mo dúpẹ́ mo mọ̀ lóore o. Ẹ lè máa darapọ̀ mọ́ wa o fún ìgbà àkọ́kọ́ o. Ẹ sì lè mọ̀mọ́ oníbodè ilẹ̀ Òtù, ẹ sì lè mọ̀mọ́ akíkanjú ilẹ̀ Yorùbá. Èmi náà kọ́ Ọlọ́run ọba ni torí wípé a ti ń bá a bọ̀ ọjọ́ sí i. Ìtàn Yorùbá ni a pè ètò ìlàkàkà wa ni pé bò ní ìtàn wa bò ní ò sí ní parẹ́, láti sọ ìtàn tó jẹ́ ojúlówó tí kìí ṣe àlọ́ tàbí àròsọ. Iná ló sọ wá di aníyìkáyé tó sọ wá di ìlú mọ̀ọ́ká gbajúgbajà Òpìtàn nílẹ̀ Yorùbá. Èmi náà kọ́ á ṣe pápápá ní òní, ń ṣe pápápá ní òní olónìí. Ní ẹnu ọjọ́ mẹ́ta K1 the ultimate máyégún ilẹ̀ Yorùbá lápapọ̀, Wasiu Ayinde Marshal olúayé fújì,
tí gbogbo wa mọ̀ ní Kwawam. Ó wọ ìpẹ̀bí gẹ́gẹ́ bí olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀, léyìí tí gbogbo wa sì rí. Nígbà wá rí i ni àwọn èèyàn ń sọ oríṣiríṣi nípa rẹ̀. Ni mo bá rí àáfàá wa kan nílọrin tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó náà ní Jackman. Wọ́n lẹ́nìkan ló béèrè lọ́wọ́ àwọn ìpè gba Wasiu Ayinde ti wọ̀pẹ̀ bí o so ní ẹ sáà béèrè o èyí ò tí ẹ dún èmi àáfàá lè ṣe wáàsí fún yàn yí pé tó o bá ṣe nǹkan báyìí èyí sàràwà ẹ mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà náà a mọ̀ sọ pé àwọn kan ní dual citizen àwọn kan wọn ò sí NYSC àwọn kan wọ́n ní kinní kan tó ṣe wípé a lè fi rí ọ̀rọ̀ kà sí wọn lọ́wọ́ àbí kà sí wọn lẹ́sẹ̀. Nígbà tí ó wá ṣẹlẹ̀ nípa ti Wasiu Ayinde ẹja gbọ́ kí ẹ sì wá wo àwọn àlàyé tèmi ó ṣe torí pápápá mo fẹ́ ṣe torí gbogbo ìsìláàmù ilẹ̀ Yorùbá àti ìsìláàmù ilẹ̀ Haúsá tẹ wá gbé gẹ̀gẹ̀gẹ̀ tẹ dé lọrin. ọlọmọsàbà wa kí ànábì náà. ayakumullah ọlọmọsàjà rẹ pé ọ̀kan nínú àwọn olólùfẹ́ yín tá mẹ́ta lé lórí mídíà náà wọ́n fi mẹ́sẹ̀jì kára mi sí yín ó ti wá ń tó bí ìyá méjì mi mẹ́ta báyìí ló fẹ́ kí n béèrè báyìí tó àwọn náà wà pẹ̀lú wa. mẹ́sẹ̀jì náà ni pé wọ́n lọ́kàn nínú àwọn olórin gbajúgbajà gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ yí pé gbogbo nǹkan tó bá rí ní tìmọ̀rọ̀ Islam ni ẹ̀ máa ń dá sí tẹ́ ẹ̀ máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ mbẹ́. wọ́n lọ́kàn nínú àwọn olórin gbajúgbajà tí gbogbo wa mọ̀ wọ́n fi jẹ eléré ọmọ ọba nílùú wọn. ẹni tó wọ́n fi jẹ eléré ọmọ ọba yìí mùsùlùmí ni ìsìnsì Islam kódò lásàlátù gbàgbà tó jẹ́ olórí ọmọ ọba yìí ó ti wọ̀ pé bí báyìí gbogbo ètò táwọn oníṣẹ̀ṣe sì máa ń ṣe ní í ṣe. ìbéèrè méjì náà wá yọ ń bẹ̀. wọ́n lákọ̀ọ́kọ́ ní pé ẹni yìí ǹjẹ́ ó ti jáde kó nu Islam àbó sì wà nínú Islam sáàjọ́ sẹ̀sìn náà ni. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ǹjẹ́ tó bá kú sáàkìhùn sí i la gẹ́gẹ́ bí mùsùlùmí ara wa àbá ṣe fìdáwò fún nígbà tó bá papòdà. ìbéèrè náà nù ní sà. ẹnìkan ló béèrè. bẹ́ẹ̀ ni sà. ìbéèrè yìí mà lágbára púpọ̀ àmọ́ ìdáhùn rẹ̀ á dáhùn rẹ̀ pẹ̀lú bí Ọlọ́run ti fún wa mà àti bá a ti máa ma kí Olúwa kí ó tó fi mà wá jù báyìí lọ. mo ti sọ̀rọ̀ kẹ́ńdù ní wípé àṣírìkù méjì ní ń bẹ àṣírìkù lẹ́àkádì lẹ́ẹ̀tẹ̀kọ́dì wà ṣírìkù lẹ́àmẹ̀lì. àṣírìkù lẹ́àkọ́dì òun ni kí àṣírìkù lẹ́àmẹ̀lì òun ni kí ọmọ sí ìsìlámù rárá kọ́ má gbà pé Ọlọ́run ọba yìí ń bẹ kọ́ má gbà ìsìlámù rárá kọ́ má ṣẹbọ kọ́ má ṣe òòṣà àṣírìkù lẹ́àmẹ̀lì nù. ama àṣírìkù lẹ́àkádì al-i'tiqadi ibi àkídà ó ti ń sin lọ́hùn ó jẹ́ mùsùlùmí àmọ́ tún wà nǹkan míì fún Ọlọ́run lọ́tọ̀ ó tún máa gbé nǹkan míì tó ń bẹ tọ́yẹ pé bóun bá nídìí bùkátà ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ mọ̀ wá bùkátà lọ tọ́lọ́run ni pé kóun ọkàn sí lọ́hùn. ìfẹ́ ká farabalẹ̀ gbọ́ kẹ́sì wá wo èsì tí ń mú wá àti fídíò míì tí màá tó ń tẹ̀lé. àáfàá lè ṣe wá síbi ẹ ṣe ń bá a lọ ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn kálukú wípé tó béèyàn bá ṣe báyìí o ti kúrò nínú ẹ̀sìn rẹ o kò sí láì fi ń bẹ̀ ọ lè jẹ́ Christianity. nígbà tí Murphy kú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn sọ̀rọ̀ pé ok nígbà tí ṣe báyìí o ti kúrò nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe kì í sára àwọn bẹ́ẹ̀ kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n ibi tí wọ́n fẹ́ parí ọ̀rọ̀ sí igangan lèmi fẹ́ lò àmọ́ ìdè ká gbọ́ gbogbo wáàsí tẹ́ bá ń bá bọ̀ ẹ̀já àjọ máa gbọ́ lọ ẹ̀já àjọ gbọ́ wáàsí kò ní. gẹ́gẹ́ bí àṣẹ tọ́lọ̀ ń pa wọn pé ẹ̀sìn fa'buduni ẹ̀sìn mi náà ṣíríkù àmàlí òun ni Olúwa sọ wípé ẹni yóò láyé tọ́ba ṣe nǹkan mi wàlá kíní kan ya'buduna min dunillah ó ti yé báwọn ẹ má ṣe wọ́n ṣe nǹkan ẹni tí bá ń ṣe nǹkan mi man ya'budu min dunillah ẹni tí bá ń ṣe nǹkan mi lẹ́yìn Ọlọ́run ṣírùkù àmàlí ló ṣe àmọ́ amma man yad'u ghayra Allah ẹni tí yad'u ma'a Allahi ilahan akhar ẹni tó jẹ́ pé ọmọ Ọlọ́run ẹsẹ̀ ń sin Ọlọ́run ẹsẹ̀ ń pè Ọlọ́run àmọ́ tí nǹkan bá ti dé bá yọ wá pé nǹkan mi ní lẹ́yìn Ọlọ́run
ẹni bá ń ṣe Islam ana Muhammad sọ pé Ọlọ́run sọ nù àdéhùn kò sí pé mani amala amalan ashraka bi kene kan taraktuhu wa amalahu aw kama qala rántí àdéhùn yẹn dáadáa ma ẹni ọba ṣiṣẹ́ kan ọ wá fi ẹnìkan kún èmi Ọlọ́run lérí iṣẹ́ náà ó pè mí ó tún wá pe ẹnìkan kún mi ọ wá extra Ọlọ́run mi. àfáàtọ lásàlátù ní sọ eléyìí o tọ́ka ẹ̀yin náà wo èrò lásàlátù rẹ̀ ipasẹ̀ rẹ̀ kọ́ làwọn eléyìí ń wá àdúrà tó bá fún wọn àsàlátù tẹ́ ẹ bá jọ ṣe ṣé ó kálukú dá kó ń kálukú ó jókòó lé rẹ̀ kó dá àsàlátù ṣe bórí bá ń fọ́ wa á lọ sọ́dọ̀ dókítà ẹ̀ ń bá padà á lọ sọ́dọ̀ dókítà bó bá ṣe pé olóògùn ìbílẹ̀ oníṣègùn ìbílẹ̀ lọ́mọ tí bá ń ṣe wá á lọ sọ́dọ̀ rẹ̀ á fi èèyàn sí àtẹ̀gùn Ọlọ́run fún wa nímọ̀ jura wa lọ ayé ìjọ́un tọ́láboyún bá fẹ́ kú tẹ́ ń kú toyún ó ti dínkù nígbà ẹ̀mọ iṣẹ́ abẹ ti dé àgbà bùkátà lọ sí agbára Ọlọ́run ò gbé ọ̀dà ká jókòó kí dókítà sọ pé àá sì ṣe abẹ fún ni ká wá jókòó ká wá mú tẹ̀sùbà ká máa wá máa fà á sọ́lọ́run gbàgbé rẹ̀ ó gbàgbé mi ni ò fi dá wa lóhùn lórí tá à ń fà Ọlọ́run gbàgbé ó gbàgbé mi ni ò sì dá wa lóhùn torí pé dandan ni kí wọ́n ṣiṣẹ́ abẹ tí ọba sí mọ̀ ẹ̀tẹ̀ nìkan àwọn onímọ̀ sáyẹ́ǹsì ṣé wọ́n lè rí ọ wò wọ́n lè rí mi wò ìmọ̀ tẹnìkan ìrànlọ́wọ́ tẹnìkan nu là ń wá gbogbo tó sì wá papọ̀ tó bá tó wá lò ní fóònù tó dáa tí ò bá sí network kí wọ́n bá wa rí àwọn òòṣà kéléńjẹ mọ́ gbogbo agbègbè àwọn àlìjànú kúkúkú àwọn àlìjànú kúkúkú àwọn àlìjànú kúkúkú kí wọ́n bá wa rí mọ́lẹ̀ káàkiri ṣá a lè ríra wa wò tá a bá fẹ́ sọ̀rọ̀ a kọ́kọ́ jókòó a ronú dáadáa ká tó sọ̀rọ̀ fá. ó fi kún èmi Ọlọ́run Olúwa ni mo fi ó ń tọ̀ múlẹ̀ àti iṣẹ́ rẹ̀ àtẹnudí ń pè ní kí wọ́n jọ máa lọ. náà ẹrú Ọlọ́run tí a wí yìí ta ni ń bẹ́ ń pè bí mùsùlùmí ni bẹ́ẹ̀ ti wí lóòótọ́ ó sì kọ́dà ó kọ́ rẹ̀ ọjọ́ kọ́ mi. ó tún lásàlátù bí yín báyìí. ó tún wá ní àsàlátù báyìí náà bíi tiwa orúkọ rẹ̀ ń jó kọ́ mi ó tún wá lásàlátù bíi tèmi náà. àsàlátù rẹ̀ ti pẹ́. àmọ́ bí àsàlátù rẹ̀ gẹ́gẹ́ bíi àsálẹ́ ẹ̀sìn òpé á má sòrò ran ẹ̀sìn òpé á má sòrò lé ó mú ń tọ̀ ń tó lọ lè wọ ìpẹ̀bí èmi náà rí kọ́dà àwọn èèyàn wọlé lè bá tí wọ́n lè gbàdúrà lọ́wọ́ rẹ̀ ẹlòmíín fèrè kan lẹ́wájú rẹ̀ ní tí mi kẹ́ nílé wọn lé báyìí ó ti jáde kó nu Islam kò sínú Islam ma. sẹ́ẹ̀rí ẹ bá ń gbọ́ bí àwọn àáfàá Ìlọrin ṣe máa ń sọ̀rọ̀ èèyàn rò pé bẹ́ẹ̀ náà ló ó ṣe rí mo ti fi fídíò ti Emir Ìlọrin hàn wá táwọn èèyàn ṣe bí ẹ ti gìrì gbé tẹ́ bá ń kí Emir wọn ó kúnlẹ̀ bí ẹ̀mẹ́ta tí wọ́n sọ Emir di òòṣà kò sí yàtọ̀ ní gbogbo tá a jọ ń ṣe yìí náà tẹ́ ẹ bá ní tiwọn ò bá ìsìláàmù mu tiyín náà ò bá ìsìláàmù mu ọ̀nà mẹ́ta ni wọ́n ti kúnlẹ̀ tẹ́ bá fẹ́ dọ́dọ̀ Emir síbẹ̀ wọ́n ṣe ń ṣe sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀ wọ́n ṣe ń ṣe tẹ́wàá máa ṣe bẹ́ẹ̀ tí gìrì gbé bẹ́ẹ̀ làwọn náà ní ṣe tá a dọ̀bálẹ̀ kábíyèsí o àwọn ìyàwó sí báyìí mo yí kọ́ ọ̀tún o mo yí kọ́ òsì o ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ tí gìrì gbé àbí mi ì fi fídíò hàn wá nígbà wọn lọ ń kí wọn lọ sáàfin Emir tí wọ́n ń ṣe báyìí yẹn ṣe báyìí pé táwọn bá sì fẹ́ gbósùbà fún òòṣà bá ṣe máa ń ṣe tá a máa ń kí òòṣà ńlẹ̀ Yorùbá kí tá ń kí Emir yẹn bí wọ́n ṣe ń kí àwọn ọba tá a sọ di òòṣà níjọ́un ẹ wo ìlú bẹ̀m̀bẹ́ tí wọ́n ń lù láàfin Emir ìlú gbẹ̀dú wa ni wọ́n kọ́pì ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá ẹ̀ mọ history tá ẹ̀ dẹ̀ lọ súnmọ́ àwọn tó mọ ìtàn ìmọ̀ pé ẹ jáde wá ẹ wá kò mí lójú ká là yín lọ́yẹ̀ bá a ṣe máa ń kí òòṣà ní Ṣàngó Olúkòso Arẹ̀kújayé o bá a ṣe ń kí Ṣàngó nù bó la ṣe ń kí Emir báyìí la ṣe ń kí Emir á dì kúkú méjì báyìí tẹ́ ẹ bá yí padà lọ́la fídíò tá a ti ní àti ní kó o tó kọ̀ǹdẹ́mù ẹnìkan ọ̀kọ̀ọ̀kọ̀ worú nǹkan báwa bá ń lo orógbó ń bí àwọn èyí náà ń lo obì mọ̀ ń bọ̀ èyí tí ì dé àárẹ̀ òpè. ẹ kúrò nínú kíni
Islam. ó jáde kúrò ní Islam tó bá fẹ́ padà sí Islam gan-an àbí kó ẹsẹ̀ wẹ́ kó wá fi èyí tí ń ṣe òun lẹ̀ kó lóun túbà òun ò ṣe é má. àmọ́ bẹ́ẹ̀ni náà bá jáde tó bá tún padà sí mọ́sálásí tó padà sí àsàlátù rẹ̀ ká má jẹ́ ọjọ́ wa lójú. ẹ máa gbọ́ o. gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni àwa ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀. àmúlùmọ́là náà ni ìsìláàmù ti ń bẹ ń bẹ tẹ́lẹ̀ ìwé ṣe yìí táwa àbọ̀wọ́ ṣẹ̀ṣẹ̀ tó máa wá pé a tún gbé kọ̀díyà. ẹ̀rọ kan gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ìpínlẹ̀ Yorùbá wa o àmúlùmọ́là ní àwọ̀ òjìyàn mẹ́ta lèmi pín sí. àmì ìsìláàmù yẹn odidi ní nílọrin àbáyé jìnnà àmọ́ lọ́dọ̀ tiwa àbọ̀ ni ṣẹ̀wá rọ̀ọ̀dọ̀ àwa ta tó wá já àbọ̀ àwa kan tún dúró déédéé àwọn kan ò dúró déédéé bó sì ṣe wà ń lọrin náà nu bó sì ṣe wà ń lé Haúsá nu tí mo fẹ́ mẹ́nu bà nu ẹja máa bá bọ̀ ẹja máa bá bọ̀. kan jáde ní orí rẹ̀ kò sí ìsìláàmù gidi náà ilẹ̀ yìí náà ló pé. Ìlọrin ní ìsìláàmù gidi pé sí. bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti ilẹ̀ Haúsá lọ́hùn. bẹ́ẹ̀ bá ti dé yàyí náà ní ìsìláàmù pé ọba ti kú oyin àyè gbogbo yòókù àmúlùmálà ni. àwẹ̀ o. àwọn àfáà tí ń sìn bẹ́ẹ̀ sírísìmà ni wọn ò tó nǹkan. àwọn ẹlẹ́bọ olóòṣà olóró yìí wọ́n ju àwọn àfáà lọ kò jẹ́ kí àwọn àfáà ó lè kọjá ni wọ́n lè fi gbogbo ara ṣe iṣẹ́ tí ojú àmì rẹ̀ tí ọba ni máa dá wàhálà lẹ̀. àwa fi àwọn àfáà tí ń bẹ láwọn ìlú ọ̀hún a fi wọ́n wé àwọn mùsùlùmí tí ń bẹ ní ìlú kèfèrí tó jẹ́ pé wọn ò lè nàpa ìsìlámù wọn dá. ẹ má jẹ́ ìdàyín láàmú jìnnà àáfàá wa Jackman ló sọ ọ̀rọ̀ yìí ẹ wá jẹ́ ká wo fídíò yìí ẹ já wo fídíò yìí Aláròyé bá gbé fídíò yìí jáde ìsìláàmù ti wá ní òpínlẹ̀ Yorùbá Aláròyé mo ní tẹ́yìn bá ti ń bọ̀ láti ilẹ̀ Haúsá bá ti dé Ìlọrin ní ìsìláàmù tó pé kí ni wọ́n gbé lọ́wọ́ èrí ọ̀yà Aláròyé ó fàtú yú o. àáfàá tó fẹ́ bá wa ṣoògùn owó ló ní ká lọ wá orí òkú gbígbẹ wá Idris àti Isa ló sọ bẹ́ẹ̀. ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti tẹ àwọn afurasí 5 kan nítorí orí òkú tí wọ́n ń gbé kiri lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 22 oṣù kẹsàn-án ni Wàsíù Abíọ́dún tí í ṣe agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Niger fi àtẹ̀jáde kan síta. àlàyé táwọn afurasí tọ́wọ́ bà ṣe ni pé àáfàá kan ló ní káwọn lọ wá orí òkú gbígbẹ wá láti fi gbèrò oògùn. kìí ṣe oníṣègùn ìbílẹ̀ kan o àáfàá kan ló ní ká lọ wá orí gbígbẹ wá orí gbígbẹ tí wọ́n ti yan gbẹ àáfàá ni o gbogbo àwọn tí wọ́n mú ikó sí Christian nù wọn kò sẹ́lẹ̀sìn ìbílẹ̀ nù wọn ìsìláàmù yín tó pé láti ilẹ̀ Haúsá tó bá pé dé Ìlọrin wọn ò tí ì bá orí lọ́wọ́ ọmọ Ìlọrin rí ìbọ̀kú lóṣù tó lọ wọ́n pààyàn lábẹ́ bíríìjì tí wọ́n gbé tí wọ́n èròyìn gbé kò sí erí ń bẹ̀ ẹ ti gé ewu àní ẹyẹ máa tàwọn èèyàn ìyàtọ̀ sí láàrin ìsìláàmù ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá irú kan náà ẹ̀jọ́ ni yín ìyàtọ̀ sí láàrin pásítọ̀ ilẹ̀ Haúsá ilẹ̀ Yíbò àti ilẹ̀ Yorùbá ìyàtọ̀ sí láàrin oníṣègùn ìbílẹ̀ ilẹ̀ Haúsá ilẹ̀ Yíbò àti ilẹ̀ Yorùbá irú kan náà ẹ̀jọ́ ni yín bẹ́ẹ̀ ni eré ṣe ń bẹ láàrin wa lẹ́ni ibú ń bẹ láàrin wa bẹ́ẹ̀ ni eré ṣe ń bẹ nílẹ̀ Haúsá lẹ́ni ibú ń bẹ ń bẹ́ẹ̀. ṣèbí àáfàá kan ló gba gbogbo àwọn èèyàn táwọn Boko Haram fẹ́ pa tó gbà wọ́n sínú mọ́sálásí àtìlẹ́ rẹ̀ tó wá dúró ta tó ní ẹ̀ kó ń bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n ti ń sunkún bàbá yìí dàgbà tí wọ́n fi yááfì àwọn èèyàn fún tí United Nations dá bàbá yẹn lọ́lá ṣèbí mùsùlùmí ìmáàmù ni ìmáàmù míì ni ó sì máa tọ́ka sí Christian bẹ́ẹ̀ bí ọyẹ pa kí á ní tẹ́ ń sọ orí èèyàn ni o àáfàá ló ní wọ́n lọ wórí wá o ìsìláàmù yín tó pé àná ni Jackman sọ o mọ́júmọ́ òní lélẹ́yìí jáde mo ní ẹwọ́ ọlọ́run ọba kò tẹ̀ jí ẹsẹ̀ mọ́ wá kílípù tí máa lò kiri Aláròyé bá wa gbélé ó gbé yìí dá Aláròyé ó fàtò yìí. wọ́n lóògùn owó táwọn fẹ́ ṣe yìí ló mú káwọn bẹ̀rẹ̀ sí gbẹ́sàárè káàkiri tẹ́kù kọ́wọ́ àwọn lè tẹ èròjà ọlà pàtàkì ọ̀hún ìyẹn orí òkú gbígbẹ. gẹ́gẹ́ bí alukoro náà ṣe sọ Isa Muhammed ẹni ọdún 26 àti Idris Muhammed ẹni ọdún 28 tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Sapé níjọba ìbílẹ̀ Ìdátì nípínlẹ̀ náà ní ọwọ́ kọ́kọ́ tẹ̀. àwọn yìí ni wọ́n sì ṣe àtọ̀nà báwọn ọlọ́pàá ṣe lọ mú àwọn 3 yòókù. ó ní ìlú Bídà láwọn afurasí méjèèjì àkọ́kọ́ sọ pé àwọn ti pàdé àáfàá Suleiman kan tó wá láti Kwara
ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Àáfàá ọ̀hún ló sì ní káwọn lọ wá orí òkú wá láti fi bá wọn ṣe oògùn owó. Ní nǹkan bíi aago 12:30 ọ̀sán ọjọ́ ajé Monday ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn òṣìṣẹ́ elétò ààbò nípìnlẹ̀ yìí ṣe pàtiróòlù lọ sí géètì tó wà lójú ọ̀nà tó lọ sí Minna láti Bídà. Lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò àwọn ọkọ̀ tó ń gba ojú ọ̀nà náà kọjá ni wọ́n dá ọkọ̀ Mitsubishi Lancer kan dúró níbi tí wọ́n ti ń yẹ àwọn èrò inú mọ́tò náà wò ni wọ́n ti fi páńpẹ́ ọba gbé àwọn afurasí méjì kan. Orí òkú tí wọ́n ń gbé bọ̀ nínú àpò ṣakaṣaka bákò ni wọ́n rí lọ́wọ́ àwọn méjèèjì. Láti bẹ̀ ni wọ́n ti taari wọn lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Bídà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Lásìkò tí wọ́n ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò làwọn afurasí náà jẹ́wọ́ pé láti abúlé àwọn làwọn ti ń gbé orí òkú náà bọ̀. Wọ́n dárúkọ àwọn èèyàn mẹ́ta kan tí wọ́n máa ń bá àwọn gbẹ́ sàárè tí wọ́n ti hú orí òkú ọ̀hún. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ ọmọ ìlú kan náà pẹ̀lú àwọn afurasí méjì tí ọwọ́ ti kọ́kọ́ tẹ̀ ní Ibrahim Jiya ẹni ọdún 18, Suleiman Usman ẹni ọdún 22 àti Abdullahi Usman tó ń jẹ́ ẹni ọdún 24. Lọ́gán ni wọ́n lọ gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún náà. Wọ́n ní ìtẹ́kùú kan tó wà ní Sápè tí í ṣe ìlú wọn làwọn ti lọ hú orí òkú ọ̀hún àti pé agbárí ọkùnrin kan tó ń jẹ́ Ndako Dúníà tó ti kú láti bí ọdún 3 sẹ́yìn nílùú àwọn làwọn lọ hú. Alukoro ọlọ́pàá ọ̀hún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo wọn ṣì wà lákọlò àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ làwọn ń ṣàkíyèsí láti rí àáfàá Suleiman tó rán wọn níṣẹ́ aburú náà mú. Ṣé ẹ ti gbọ́ báyìí? Àáfàá Suleiman ló rán wọn, gbogbo àwọn tí wọ́n mú mùsùlùmí ni. Ìsìláàmù yìí wọlé wá dálẹ̀ Haúsá tó yàtọ̀ sí ti wá ń bì. Ọ̀dà nínú Wàsó Àyìndé tó wọ ìpẹ̀bí àtẹ̀ntọ́ lọ gbé orí olórí, èwo ló burú jù lọ́dọ̀ Ọlọ́run? Wọ́n pààyàn, wọ́n gòrí èèyàn. Ilẹ̀ Haúsá kọ́ láti rí wọ́n yọ ojú ọmọ ọlọ́mọ lóòyẹ̀. Ọmọ tí wọ́n yọ ojú rẹ̀ lóòyẹ̀ sáàrí níbi ọdún bíi tí èjọ ọdún bíi 5 lọ. Àìrí gbogbo ẹ lọ wo Kánò, wọ́n ṣe oògùn owó ju nǹkan míì lọ ní Kánò. Bẹ́ẹ̀ yẹn bá ń lọ Kánò wọ́n mọ̀ sọ pé ṣọ́ra o ṣọ́ra o. Oògùn owó burúkú wọ́n ṣe ń Kánò ju nǹkan míì lọ. Ẹ̀rí tadámọ́wá, Adámáwá ẹ̀ sára ilẹ̀ Haúsá, Kébí ẹ̀ sára ilẹ̀ Haúsá, Gòǹbé sára ilẹ̀ Haúsá. Ẹ lọ wo ìsìláàmù wọn bẹ̀, ìsìláàmù ọlọ́bẹ̀ yọ, wọ́n ṣe oògùn ju nǹkan míì lọ. Wọ́n tó ń rán àwọn àlùjànnú ńṣẹ́, wọ́n máa débi ìwà máa múra kankan tí ìsìláàmù bá ti ń bọ̀ láti ilẹ̀ Haúsá. Ìlọrin náà ló ti mọ ìsìláàmù wo lọ́mọ Ìlọrin. Aburú Ìlọrin sọ́sẹ̀ kó tán. Níbo lẹ ò sáburú? Bẹ́ẹ̀ ni ire ṣe ń bẹ nílọrin náà lẹni ibú ń bẹ nílọrin. Bí ìkà èèyàn ṣe ń bẹ nílọrin náà lè yẹn eré ń bẹ nílọrin. Bó ṣe wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nù ni pé ẹyẹ kẹ́ ẹ mọ́ dìsíìfù àwọn èèyàn, ẹyẹ ta àwọn èèyàn là ń sọ. Wọ́n máa pariwo ní kankan ìrọ̀wò lẹ́ẹ̀pá ọ̀dà òṣè Christian làwọn eléyìí. Ìlàfiníkẹ́yìn náà mọ̀ jáde ẹ wá búra lẹ́yọ kọ̀ọ̀kan yẹn àfa. Èmi ti gbé àlùkùránì mo ti ṣépè, èyí náà wá máa fi kùránì ṣépè. Ọ̀dà àfa ló ní wọ́n lọ gbórí èèyàn wá sínú àlùkùránì ni àbínú báíbù wọn ti rí. Tẹ́ ẹ bá ti rí ẹsẹ̀ kan nínú àlùkùránì àbínú báíbù tàbí inú ẹsẹ̀ Ẹ̀fá tó ti ní ká lo orí èèyàn ìwà abú orí ibú yín náà ní ọ̀tán lọ́wọ́ yín. Ìyẹn náà sọ̀rọ̀. Nígbà mọ́ pariwo oúnjẹ ta ìjẹ ni pé àníṣe wèrè ara ti wá ní káàkọ́ mójútó ọ̀rọ̀ ta ẹlẹ́lọ́run àmọ́ oníṣẹ̀ṣe lẹ́ ń pariwo. Ṣé wèrè ara ti yín gan-an ó ti wòsàn náà? Ìbá àfáànù ní ìsìn, ìbá máa fáà yín ilẹ̀ Haúsá tẹ́ fi ń pàdù ní inú ọ̀rọ̀ ilé ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ní o. Nípínlẹ̀ Niger ọ̀ ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ní. Ìyẹn wèrè ni ẹ máa tàn wá, ẹ máa gbéra kankan. Àwọn ò jiyàn. Àwọn ẹ̀ sì bo àwọn tiwa tọwọ́ wa bá bẹ ẹni ibú àwọn òfihàn ẹ̀yàn wà mọ́ni ọmọ àfáà ni ó ẹ mẹ́jà rí ẹ mẹ́jẹ wọ́n bá wa gbọ́ǹta ìta burú fi ń pọ̀ nu. Ṣùgbọ́n àwọn fi bò lọ́dọ̀ tiwa bá ti mú yàn àfẹ́ mọ owó ẹni tó jẹ́ òní oyè ìyẹn ọlọ́pàá ẹgbẹ́ torí báwo èé salábòsì bíi tiyín. Ẹ wo gbogbo tí ń ṣẹlẹ̀ ní ìlú Ẹ̀pẹ́ lórí ọ̀rọ̀ imam. Mo dúpẹ́ lọ́wọ́ àfáà Saheed Al-Mubarak. Ẹnì kò lè mú omi tó ẹni tó kú odò ọmọ Ẹ̀pẹ́ ni ó ṣàlàyé gbogbo ẹ̀ látòkè délẹ̀ over 2 hours. Gbogbo bọ́rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ pátápátá àfẹnitọ́pọ̀lọ́ ẹ̀ bá kú nìkan ni ò ní gbọ́rọ̀ yé. Ó ṣàlàyé gbogbo ẹ̀ ẹ̀wọ̀n nǹkan tẹ́ ń jà sí lẹ́pẹ́ ẹ̀ ń jà sí máàmù ẹ̀ẹ́dẹ̀ òǹdè
tí mọ́ọ̀mù kan bá fi lè kú báyìí ti bẹ̀rẹ̀ sí ní máa ṣàṣẹ́ra yín ìmọ̀ọ́mù tí ó lórí múbàrí ẹ̀mọ́ tẹ́ mọ́ kó sábẹ́ múbàrí rẹ̀ ẹ̀mọ́ tẹ́ mọ́ kó bẹ̀ nígbà mọ́ọ̀mù bá ẹni ẹlẹ́ni kò ní di ó dè yóò jẹ́ po fọ́mọ òun ẹ̀dàràdà ṣé ìsìláàmù náà lẹ́ ń ṣe ẹ̀ nínà sí gbogbo èèyàn kò sí síbi tí ò sí gbogbo àwọn tán láwọn àfáàyín tán láwọn lọ wá sí ẹni wọn bọ́ra aṣọ ilẹ̀ ẹ wọnú àpò wọn ẹ mọ̀ bá nǹkan kó bẹ́rẹ́ lẹ́mọ̀ bá lápò wọn ó ń dé ìgbàdí lẹ́mọ̀ bá bẹ́ẹ̀ lómi bá ń lọ wá sí bí ìgbà tí ń lọ ojú ogun ni ṣètò ẹni tó lọ bá sí lójú olú agbádá lẹ́rò pé wọ́n wọ̀ láwàlẹ̀ lẹ́rò pé wọ́n sì gbére ọdẹ tó lọ bá sí ọ lójú olú ọmọ pé gbére ọdẹ níbẹ̀ lórí wọn kì í ṣe láwàlẹ̀ ọmọ pé aṣọ tó agbádá ti ń yán apá rẹ̀ ọmọ pàṣẹ ògún jìmí ju tiẹ̀ lọ dáradára òsì ìní àmà múra kankan yóò máa fẹnu tẹ́ńbẹ́lú lẹ Yorùbá ẹ̀yin àbẹ́yìn nǹkan ìsìláàmù ò yàtọ̀ nílẹ̀ Haúsá kò yàtọ̀ nílẹ̀ Yorùbá kò yàtọ̀ bí a ṣe ráwọn tó mú ẹbọ mẹ́sìn lára àwọn tó dúró déédéé lára àwọn tó mú ìṣẹ̀ṣe mọ́ kẹwàá máa fẹnu àbùkù sáátà ilẹ̀ Yorùbá Wasiu Ayinde lọ pẹ̀bí gẹ́gẹ́ bí olórí ọmọọba kí lọ́kàn pẹ̀lú yẹn tó bá fẹ́ ṣe wáàsí fún ẹ lọ bá ẹ ṣe wáàsí fún ni ẹ wá fẹ́ máa fi wá kíráàdì lórí kínní ìsìláàmù bí ìsìláàmù ṣe rí ń bẹ ẹnu àwọn òjìyàn làwa sì fi ń gbé láyé àlàáfíà tó rà fààyè gba èèyàn nílẹ̀ Yorùbá sì jẹ́ ìlú àlàáfíà ẹ lọ wo gbogbo Nàìjíríà lónìí South West àwa la wà ní peaceful jù torí yí pé kí ni àwa ìtanra wa iná ò ní máa jó wa ká lómi tútù ni á pariwo tẹ gbà mí o ìjọba ó sì bá wa dá sí nígbà àwọn Fúlàní wa àwọn Fúlàní yín tí wọ́n ń gbàbọ̀dè tí wọ́n kó wa mọ́lé tí wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà ìbáwọn Àmọ̀tẹ́kùn ìbáwọn tá a lékùn ilẹ̀ Yorùbá tí wọ́n lọ sí ìpínlẹ̀ Kwara àwọn kọ́ wọ́n ń dà ìpínlẹ̀ Kwara láàmú nìsín ẹ mọ ẹgbẹ́ ṣe ń kidnap àwọn èèyàn ní ìpínlẹ̀ Kwara tó fi mú commissioner of police sọ pé ó dá àwọn kìíní ń dà wá láàmú àwọn kidnapper ẹ̀yin oníṣègùn ìbílẹ̀ ẹlẹ́ni nǹkan bàbá yín ẹ̀yin àfà ẹlẹ́ni nǹkan bàbá yín ẹ̀ wá lè pa wá pọ̀ kẹ́ ràn wá lọ́wọ́ wọn ò ní lọ níjọ́ tí wọ́n ti wàhálà ti ṣẹ̀ tí commissioner of police ti sọ ǹjẹ́ ẹ rí kí àwọn àfáà nílọrin ó pera wọn jọ yí pé ẹ wá o commissioner of police ti pè wá níjà o ẹja jẹ́wọ́ pọ́ mọ́ àfáà ni wá gbèlú àfáà níbi pé Ọlọ́run sì ń gbà á tó nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run kẹ wá sàsí gbogbo àwọn Fúlàní kí wọ́n wá kóra wọn lọ police station jẹ́jẹ́ àṣẹ ẹ̀ le ọ̀dọ̀lọ́dọ̀ ṣẹ́ wàá lórí social media ẹ máa ran kùkú dí kí ẹ máa halẹ̀ ẹ máa kúrú ẹ máa ga àmọ́ wo àní mo ti sọ fún yín bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá ní ìmọ̀ gbé fún yín ìní bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá níjó tutù ó níbodè ilẹ̀ Yorùbá ni ìta ìfilẹ̀ ṣe ẹ má mẹ́nu bà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá fi lè mẹ́nu bà ilẹ̀ Yorùbá oníbodè ilẹ̀ Yorùbá ò ní gbà ẹ lọ àwọn Fúlàní tá a lé nílẹ̀ Yorùbá tí ń dààmú yín láàmú nípínlẹ̀ àní ní Alágbàdo nígboro Ìlọrin wọ́n tún kidnap àwọn èèyàn náà nígboro Ìlọrin ṣèbí ìgboro Ìlọrin náà wọ́n ti gé orí tààmẹ́ tó gé orí tí gbogbo ìwé ìròyìn gbé ìlọ́wò lẹ́wàá máa pa bí wèrè ṣe ń bẹ́ bí wèrè ń bẹ lọ́hùn tí wá sì sàn ju tilẹ̀ Haúsá lọ ìjà wá ní dé kí mùsùlùmí wá máa wọlé bọ́yàn ká wá máa pààyàn bí ẹ ń pẹran kírísítẹ̀ ò ní ìjà ò ní dé kírísítẹ̀ ni wọ́n wá máa yọ̀bọ pé bólé dìjà kó dìjà ìjà ò ní dé kọ́lẹ́jọ́ olóṣègùn òbílẹ̀ àbáwọn eléégún kó wá máa jà tí wọ́n bá bára wọn jà lẹ́ta oró ni kódà bí tẹ́ bá ti ń jà lẹ́mọ̀ rí John àti Rashidi tẹ́jọ́ ń tayò ọmọ John gbọ́ kí ló dé mọ́ ní àwọn kiri Muslim àti Christian kan jà sí ilẹ̀ ńbẹ̀ àwọn ọmọ báyìí rẹ lọ jàre àwọn ọmọ wàhálà àwọn tí ń fà kọ̀kọ́jà ibi tẹ́ bá ti fa wàhálà wọn torí pé ideology táwọn bàbá tí wá ti gbé fún wa nìyẹn bá a ṣe lè gbé lálàáfíà kèsì pé kan ní ẹ̀mọ́ bá mùsùlùmí kan jà ń bí kàwá kọ́ wa kódà àwọn ẹgbẹ́ nàkómíò tí wọ́n bá ní nǹkan ṣẹlẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n pè wọ́n wò ta ló lórí àwọn pásítọ̀ tí ń bẹ ń bẹ̀ nígbà wọn bá débẹ̀ ta ni káwọn ó pè wọ́n báyìí ló ṣẹlẹ̀ o ẹ wò gbà tí wọ́n ṣe àwọn ó ti pẹ́ wòlíì àgbà nígbà wọ́n ṣe eré àáfàá súlè wọ́n ní láti pe àwọn tó jẹ́ káńgbà yẹn pé ẹ wá ó ń lo orúkọ Islam ó dẹ̀ fi ń ṣe nǹkan tó jẹ́ ti Christian ó fi ń ba ẹwà Islam jẹ́ pé àwọn ò ní faramọ́ wọ́n dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ káwọn gbogbo wọn dá sí ńgbà yẹn níta ń pè bọ́rọ̀ ti wá ṣe rínú agbọ́dọ̀ ti yín ni nígbà tí pásítọ̀ ti wá ló gbà bá àtúlẹ̀ àgbà pa ni àdàrú ni ìrìnrìnàgílẹ̀ pàkílẹ̀ dàrú ṣé Muslim ọ̀jẹ̀ lábẹ́ wòlíì àgbà lónìí àbí Muslim ọ̀jẹ̀ lábẹ́ tó bá ṣe fíìmù àwọn tí ó mákẹ́tì ẹ̀ àwọn tí ó ṣe kò sí mùsùlùmí nínú wọn tó bá fẹ́ kọ́lé tó bá fẹ́ ṣe nǹkan kan ní so Christian nìkan làwọn tó ń gbéṣẹ́ fún
àbí wòlíì àgbà nígbà ọlọ́nkẹ́ tó bá dọ́jà tó bá fẹ́ ra nǹkan ìyá mùsùlùmí ni yín àbí christian mo fẹ́ ra ta so make sense. ìjájọ ronú wa táàsì tó bá sanwó pín sí ìlú náà ni ẹsẹ̀ a máa sọ fún yín ẹ mọ̀ sí bí ìpẹ́yìn lẹ́gbẹ́ tẹ̀yìn lẹ́mọ̀rọ̀ kó o tó lè lanu sọ̀rọ̀ ó wò nàìjíríà lájọ wà àwọn wo ló bà nàìjíríà jẹ́ débi tó jẹ́ kéésà wa mùsùlùmí ni àwọn wo ló rúlu nàìjíríà jù. ẹ wá tọ́ka sí ọdún mẹ́jọ buhari gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí àáfàá rẹ̀ ẹ tọ́ka sí i ṣèbí náà ní bàjẹ́ débi tí ń bàjẹ́ lọ yìí ìní bàjẹ́ débi tí ń bàjẹ́ lọ ẹ mọ iye dọ́là dì nísìn dọ́là ti di 105 naira 1005 naira ní dọ́là dì ráìsì ti di 48,000 naira 48,000 naira ráìsì 48,000 naira lápò ráìsì ṣèbí náà ní bàjẹ́ lọ yìí gbogbo yín sì dákẹ́ ẹsẹ̀nu mú ẹ síbí ìgbà rí nǹkan kan tí ẹ wàá kàn yín lẹ́mọ̀ọ́ dá sí ọ̀rọ̀ Wàsíù Àyìndé wẹ́ ṣé Wàsíù Àyìndé ló ní kí ráìsì ọ̀wọ́n Wàsíù Àyìndé ló ní kí epo ọ̀wọ́n ló ní kí gáàsì ọ̀wọ́n ló ní kí dọ́là ọ̀wọ́n èyí tó kàn yín tó lọ ń gbé lẹ́yìn àáfàá lọ́wọ́ àwọn tó yẹ kẹ́ ẹ ṣe wáàsí fún ẹ ṣe wáàsí fún wọn ìjọba àtàrà yín bàbá wa Sheikh Ádámù ní pé oníwáàsí àkọ́kọ́ ṣe wáàsí fúnra wa àáfàá ó ṣe wáàsí fún àáfàá yẹn ní rẹ́dàràdé òsì ẹ̀yìn kan rẹ́dàràdé àní bá ọba gbéra ẹ̀ pamọ́ pé ká yọ ọmọ ìrọ̀sẹ̀ lè gbéra yín pamọ́ fọ́lọ́ gbogbo yín náà lẹ̀ ń wẹsẹ̀ lẹ̀ ń kónú kòkò àgbo lẹ̀ ń ṣe gbogbo ẹ̀ wà dé tẹ́ mọ̀ ṣe bí tòótọ́ ìsìláàmù tó yàtọ̀ sílẹ̀ haúsá nù orí èèyàn wọn bá àáfàá ló ní wọ́n lọ gbórí wá o kìí ṣe pásítọ̀ o kìí ṣe oníṣègùn ìbílẹ̀ o àáfàá ni o agbègbè náà la sì rí lọ́dún yìí náà ni pásítọ̀ tó fẹ́ sóògùn awọ́rò tó lọ sílé babaláwo tó àpàfẹ́ orí rẹ̀ ṣe pẹpẹ súùpù gbogbo náà lárí ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ ọjọ́ wọnú ara wọn ni àníkẹ́ tó lè sọ pé kẹ́nìkan mọ̀ sọ́dún Iyemọja arúgúngú ní kébí ẹ lọ sọ fún wọn pé ọdún Iyemọja tí wọ́n ń bẹ̀ kí wọ́n kọ́kọ́ dá dúró tí wọ́n bá ti sọdún arúgúngú tán ní oṣù kejì báyìí ẹnìkan ni ò gbọ́dọ̀ pa ẹja níbẹ̀ ó tún dọdún tí ń bọ̀ bó ṣe lè má lè pa ẹja nínú omi ó tún dọdún tí ń bọ̀ wọn yí òòṣà wọn padà tiwa lẹ́wà múra kankan sí arúgúngú kọ́tọ́rà ní ẹ̀yọ tiwa náà kọ́tọ̀ ní tọ́rísìmù ni eégún wa Ọ̀ṣun Òṣogbo wa náà tọ́rísìmù ni dọ̀rọ̀dẹ̀ òsì ẹ̀yin wèrè náà kí ẹ máa gbégbékúgbé bọ̀ á máa da yín padà ní ilẹ̀ Yorùbá wọn ń pe bíi oníbodè ilẹ̀ Yorùbá ni Jákman wa ń sọ̀rọ̀ ìsìláàmù wọn bẹ̀rẹ̀ bá ti dé lẹ́rin ìsìláàmù náà dẹ́nà ń ṣe ilẹ̀ Haúsá ìròbó bóyá Jákman ò tẹ̀ délẹ̀ Haúsá rí àwa ìgbélé Haúsá rí ni wọ́n ṣe ẹbọ ju nǹkan míì lọ àjọsí ń bọ̀ tí wàá ṣe gbogbo dọkumẹ́ntìrì wọn tẹ́ẹ̀rí wọn Gombe ọlọ́run ọba o àwọn eléyìí wọ́n gbójú lóòsà wọn ju nǹkan míì lọ kábọ̀ wá sọ Adámọ́wá nílùú Àtíkù wọ́n gbé fún ìsòsàlẹ̀ rògbẹ́ sílẹ̀ Yorùbá ń bí ẹ̀dọ̀rọ̀dọ̀rọ̀dá níjọ́ tánàbì gbé ìsìlámù wá Àlùkùránì ìlànà lọ́lọ́run gbélé ànábì lọ́wọ́ ọ̀rọ̀ ìṣe ànábì àlàyé tànábì ṣe àti ń tọ́sẹlẹ̀ ńlá kópọ̀ tá a sọ di àdírísì ọyà gbogbo tíra tẹ́ ń sá o náǹkà lé ní o ṣègbà kan ṣàwó kan ní o àti mi ní o sínú ànábì lọ́lọ́run fún níbo lẹ ti rí tẹ́ ẹ súnmọ́ ìsìláàmù tó fi débi èbí ní ẹni ẹja kò tẹ́ ẹ lè já kó e ìsìláàmù dó jẹ fẹ́yìn ọ̀lẹ́ èèyàn àwa wíta ìyọ̀wá àrùn kùkúùdì ìsìláàmù tó ní pé Wàsíù Àyìndé ti wọ ìpẹ̀bí wọn ò tó wẹ̀ sínú ìsìláàmù ẹ lè ṣe wáàsí mi ò ní ẹ mọ̀ ṣe wáàsí fara yín mi ò ní mọ̀ ṣe wáàsí ṣùgbọ́n pé ìsìláàmù wa ń bẹ̀ wọn kò pilẹ̀ gbádùn tí yín l'Ílọrin délé Haúsá ló gbádùn ìsìláàmù yín l'Ílọrin àti ilẹ̀ Haúsá náà gbádùn ọ̀mìlájọta ará ilẹ̀ Haúsá yín ni o àwọn márààrún mùsùlùmí ni wọ́n àáfàá tó ní wọ́n lọ gbé orí wá ẹ lọ wò ń bẹ ní Aláròyé ló gbé short video Aláròyé tòní ẹjẹ tó ń bá yẹn tó gbé bóyá ẹ̀sìn ń lù ẹjẹ tó ń bá yẹn tó gbé ọ̀yà Aláròyé ó fàtù yú o Aláròyé. pa Idris àti Isa ló sọ bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti tẹ àwọn afurasí márùn-ún kan nítorí orí òkú tí wọ́n gbé kiri lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí ni Wàsíù Abíọ́dún tí í ṣe agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Niger fi àtẹ̀jáde kan síta àlàyé táwọn afurasí tọ́wọ́ bà ṣe ni pé àáfàá kan ló ní káwọn lọ wá orí òkú gbígbẹ wá láti fi pèlò oògùn owó fáwọn wọn lóògùn owó táwọn fẹ́ ṣe yìí ló mú káwọn bẹ̀rẹ̀ sí gbẹ́ sàárè káàkiri tẹ́kù kọ́wọ́ àwọn lè tẹ èròjà ọlá pàtàkì ọ̀hún ìyẹn orí òkú gbígbẹ gẹ́gẹ́ bí alukoro náà ṣe sọ Isa Muhammed
ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 àti Idris Mohammed ẹni ọdún méjìdínlọ́gbọ̀n 28 tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Sapé níjọba ìbílẹ̀ Ìdátì nípìnlẹ̀ náà ní ọwọ́ kọ́kọ́ tẹ̀. Àwọn yìí ni wọ́n sì ṣe atọ̀nà báwọn ọlọ́pàá ṣe lọ mú àwọn mẹ́ta yòókù. Ó ní ìlú Bídà láwọn afurasí méjèèjì àkọ́kọ́ sọ pé àwọn ti pàdé àáfàá Suleiman kan tó wá láti Kwara ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Àáfàá ọ̀hún ló sì ní káwọn lọ wá orí òkú wá láti fi bá wọn ṣe oògùn owó. Ní nǹkan bíi aago 12:30 ọ̀sán ọjọ́ ajé Monday ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún yìí ní àwọn òṣìṣẹ́ elétò ààbò nípìnlẹ̀ yìí ṣe pàtiróòlù lọ sí géètì tó wà lójú ọ̀nà tó lọ sí Minna láti Bídà. Lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò àwọn ọkọ̀ tó ń gba ojú ọ̀nà náà kọjá ni wọ́n dá ọkọ̀ Mitsubishi Lancer kan dúró níbi tí wọ́n ti ń yẹ àwọn èrò inú mọ́tò náà wò ni wọ́n ti fi páńpẹ́ ọba gbé àwọn afurasí méjì kan. Orí òkú tí wọ́n ń gbé bọ̀ nínú àpò ṣakaṣaka bákò ni wọ́n rí lọ́wọ́ àwọn méjèèjì. Láti bẹ̀ ni wọ́n ti taari wọn. Nílẹ̀ Haúsá nù tí Jackman ń sọ ilẹ̀ Haúsá tí Jackman ń sọ nù ìlú tó dáa ètò pé ilẹ̀ Haúsá lálejò náà wà. Mo ti ní àlejò lórí ètò jàre wòlíì Àìkọrẹ wọ́n ti wà ní orí ètò pẹ̀lú mi. Ẹ bá mi kí àwọn aráalé. Mo kí gbogbo ẹ̀yin olùgbé ètò yìí. Mo dẹ̀ gbàdúrà pé ilẹ̀kùn àánú yóò ṣí fún lórúkọ Jésù. Mo gbàdúrà pé Ọlọ́run tí wọ́n ń fààyè gbà ni yóò fààyè gbà lórúkọ Jésù. Àmín. Àánú dẹ̀ sọ lórí ayé Àmín. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Wòlíì ẹja kọ́kọ́ fi ibìkan wò mùsùlùmí lèmi ó ṣẹlẹ̀ ilẹ̀ Haúsá a mọ̀ pé bí ṣe ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá náà ní ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ wòlíì irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí kí wọ́n bá orí èèyàn kí wọ́n ṣe gbogbo ẹ̀ ṣe kì í ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ Christian náà ńlẹ̀ Yorùbá. Kò síbi tí original wà tí fake ò sí. Mo rò pé ẹ sọ pé kò sí lọ́dọ̀ ẹ̀yin Christian. Kò síbi tí sì ò sí bá a bá ṣe mọ̀mọ́ bá a sì mọ Ọlọ́run tó bẹ́ẹ̀ láti bá a rìn tó. And then iṣẹ́ tá à ń pè ní sí Olúwa báwọn èèyàn ṣe mú kọ́ ni Ọlọ́run ṣe gbé kalẹ̀. Àwọn tí ò bá tẹ̀lé bí Ọlọ́run ṣe gbé kalẹ̀ irú àwọn nǹkan wọ̀nyẹn mọ̀ bá ń bẹ̀. Bọ̀tọ̀ orúkọ tó mọ̀ pọ̀ náà lórúkọ tá à ń jẹ́. Wọ́n lè ní wòlíì làwọn, wọ́n lè ní pásọ̀ làwọn, wọ́n lè láàfà làwọn. Kò sí orúkọ tí a lè pè wọ́n ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ẹsẹ̀ gan ni wòlíì wa torí táwa wà fún ni wípé ilẹ̀ Yorùbá kó wà lálàáfíà kẹ́lẹ́sìn ká wà ní ìṣọ̀kan. Mùsùlùmí ni o, Christian ni o, ẹlẹ́sìn àbáláyé ni ìbílẹ̀ ni o, káríra wa gẹ́gẹ́ bí ọ̀kan làlàáfíà lè wà. Tó bá a bá ń fẹnu àbùkù kan ẹ̀sìn kan àbí ìjọ kan ìlú ọmọ dàrú. Tẹ́ bá gbọ́ àwọn kan àdúgbò kan wọ́n ń bára wọn jà àìgbọ́ra ẹni yé ibìkan náà lọ̀rọ̀ ti ń bẹ tó o bá bú mi tí ń bú ọ kò ní sí wàhálà ibi ọ̀rọ̀ àlùfàǹsá ibẹ̀ ni wàhálà ti ń bẹ̀rẹ̀. Bàbá wa lónìí kí ni ẹ fẹ́ bá àwọn èèyàn sọ tọ́lá àwọn èèyàn tiẹ̀ ti ń pè mí gan pé ó tójọ́ mẹ́ta àwọn ọmọ rí bàbá wa wòlíì Àìkọrẹ. Ẹ ṣe tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí gbogbo àmọ́ fẹ́ ká kọ́ mọ̀ pẹ̀lú tó ń sọ yẹn pé ọmọ àyà ni wá ọmọ àyà ni wá gbogbo wa jáde níran Ádámù àti Éfà. Tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí ó ṣe tó ṣe pàtàkì gbogbo ẹ̀yin abiyamọ àti gbogbo ẹ̀yin ọ̀dọ́ àti gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ pé ògo lẹ bí jọ tàbí ẹ̀yin ògo jọ bẹ́ẹ̀ ni tàbí ẹ̀yin fúnra yín ògo ní ẹ lè má rí lò ṣùgbọ́n ẹ rí lò ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí o gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ pé ògo yín sì lè sọ̀rọ̀ ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí kókòrò tí mò ń sọ lónìí ni ògo lẹ́yìn ikú ògo lẹ́yìn ikú tàbí ògo tó ń sọ̀rọ̀ lẹ́yìn ikú ògo tí ń sọ̀rọ̀ lẹ́yìn ikú nígbà tí a bá ń sọ nípa ògo tó ń sọ̀rọ̀ lẹ́yìn ikú à ń sọ nípa àwọn ìrírí tí ń sábà ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní Bíbélì rí Ádámù àti Éfà wọ́n bí ọkùnrin kan tó ń pè ní Kéènì àti Ébẹ́lì èèyàn ọmọ ìyájọ lòun àti Kéènì àkọ́bí Ébẹ́lì àbí tẹ̀lé bọ̀tí ń tarí ni pé ògo máa ń yàtọ̀ sí ògo àǹdẹ́ àwọn ògo kan wà táì gbé sábẹ́ ògo míì òmíì ni pé ògo kan máa ń tàn fún ọmọ ń tàn ju ògo kan lọ ṣùgbọ́n nígbà táwọn èèyàn tá a bá fẹ́ dúró ń bi atò wá sí ògo tí ò tàn dáadáa o lè àtàsí ògo tiẹ̀ tó yẹ pé ó ìmọ́lẹ̀ ńlá ni o lè àtàsí ẹ̀mọ́ lára ṣùgbọ́n bó bá débẹ̀ ẹni tó ògo rẹ̀ ti ń tàn díẹ̀díẹ̀
tó bá rí tiẹ̀ yóò mọ̀ pé tiẹ̀ ń tàn, ìwọ tó ológo gan mọ̀ pé ògo tó tàn ju ògo ẹni tó wà lábẹ́ ẹ̀ lọ ni. Ìyẹn nìkan kọ́, nígbà tá a bá ń sọ nípa ògo, à ń sọ nípa ẹni tí a dá yàtọ̀. Gbogbo ohun tí ó máa ṣe yóò máa jẹ́ nǹkan yàtọ̀. Ọ̀rọ̀ tí ó máa sọ, ìwà tí ó máa wù, ayé tí ó máa gbé, ilẹ̀kùn tí ó máa ṣí fún yóò máa jẹ́ nǹkan yàtọ̀. Irú wọn là ń pè ní ògo. Ṣùgbọ́n Kéènì ológo ni, Ébẹ́lì ológo ni, but ògo Ébẹ́lì ó ta sánsán, òórùn rẹ̀ dùn ju ògo Kéènì lọ. Àwọn méjèèjì wọ́n ń ṣiṣẹ́ wọn bí a ti dá wọn, níbi a tò wọ́n sí. Ẹnìkan ń sọ ẹran, ẹnìkan ń dáko. Kéènì dáko, oko ní dá. Ébẹ́lì olùṣọ́ àgùntàn ẹran ló ń ṣọ́, iṣẹ́ tó ń ṣe nu. Ṣùgbọ́n níta kàn rí ni pé wọ́n ṣe ìrúbọ. Ìrúbọ tí wọ́n ṣe ń gbà yẹn ni pé wọ́n fa nǹkan ní wọn sílẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn méjèèjì náà pinnu láti ṣe. Ó yẹ kí Ébẹ́lì ó ṣe tiẹ̀ lọ́tọ̀, kí Kéènì ó ṣe tiẹ̀ lọ́tọ̀. Ṣùgbọ́n nínú ìrìn àjò yẹn, ògo Kéènì kò tó ògo Ébẹ́lì. Ntí mo wá rí ni pé torí pé ògo Ébẹ́lì ò tí ì sọ̀rọ̀ lọ títí, òun á rò pé táwọn bá jọ ṣe papọ̀ yóò rọrùn. Nínú àjọṣepapọ̀ wọn, ẹbọ ẹnìkan gbàjọ ẹnìkan lọ. Ẹbọ Ébẹ́lì gbàjọ ti Kéènì lọ. Kéènì ẹbọ rẹ̀ ò sì tẹ́wọ́gbà nítorí pé gbogbo nǹkan tí ò da ó kúnnú ayé ẹ̀. Àwọn nǹkan tí ò da bíi ká máa tẹrí ògo ba, ká máa mógo mọ́lẹ̀, ká máa mógo sìn, ká máa fògo wá owó fúnra wa ni Kéènì ń ṣe. Àǹjẹ́ gbogbo tó kó kalẹ̀ tí ò dánú nǹkan ní rẹ̀, nǹkan tó fi ń ṣiṣẹ́ ló kó kalẹ̀. Ó wá ṣiṣẹ́ yẹn tán, Ọlọ́run wá tẹ́wọ́ gbọbẹ̀, kò tẹ́wọ́ gba ẹbọ rẹ̀. Àwa tẹ́wọ́ gba ẹbọ Ébẹ́lì. Ébẹ́lì mú ẹran tó sanra nínú ẹran rẹ̀ ló fi rúbọ sí Ọlọ́run. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ̀yin abiyamọ, ògo ọmọ yín ó sọ̀rọ̀ lójú ayé ọmọ yín o, kò ní sọ̀rọ̀ lójú ẹ̀yìn ẹ̀ lórúkọ Jésù. Ṣe mọ̀ pé ògo Ébẹ́lì wọn ò jẹ́ orí lò. Kéènì wá sọ fún un pé Ébẹ́lì ń bolo wà. Ébẹ́lì lóun wà bí báyìí, yọjú sí mi, afẹ́ríra wọn. Bó ṣe bá sọ̀rọ̀ ni bó ṣe yọjú sí wọn. Níta kàn ní pé Kéènì ó pa Ébẹ́lì tògótògó. Ògo tó jáfáfá, ògo tó lágbára, ògo tó níkìmí, ògo gbogbo ayé lògo Ébẹ́lì. A dẹ̀ pa ògo mọ́ lára, apá àpògo rẹ̀. Torí àwọn kan wà tó pé ògo wọn á dè mọ́lẹ̀ ni, tàbí kánjú ó mọ ṣàìsàn. Ọmọ ológo ọmọ rìn kiri bí orí tán sangi. Gbogbo bí àwọn èèyàn ti ń ráǹfààní ìjákulẹ̀ ni wọ́n mọ̀ rí. Gbogbo bí ẹnìkan gbà tilẹ̀kùn sí fún yóò gbàbẹ̀ kò ní wọ́ọ̀kì. Ìfúngbà mi ò lè dọ́dọ̀ wòlíì kí wòlíì ọmọ rí bá ṣe, but àwọn kan dọ̀dọ̀ rẹ̀ tí àwọn ọ̀dẹ̀ ṣẹlẹ̀. Ó túmọ̀ pé wọ́n ti fọ́ọ̀kì ògo ẹ̀. Ṣùgbọ́n kàkà kí Kéènì ọkàn tiẹ̀ dé ògo ẹ̀ mọ́lẹ̀, kí Ébẹ́lì ọmọ wá wòlíì tí ó gbà á lẹ̀. Ṣùgbọ́n kò dé mọ́lẹ̀ ó pa tògótògó ni. Nígbà tí wọ́n bá ń sọ ẹni tó pa tògótògó, ẹni tógo rẹ̀ sọ̀ lẹ́yìn ikú ẹ̀ ni. Kì í ṣe tó dára, kì í ṣe nǹkan àlùbáríkà, kì í ṣe nǹkan tí inú Ọlọ́run dùn sí kán pa ẹnìkan tògótògó. Torí nígbà bá pa tán, ògo yẹn pàpà sọ̀rọ̀. Wọ́n ní ẹ̀jẹ̀ Ébẹ́lì ń kígbe fún ẹ̀san lórí ilẹ̀. Ilẹ̀ ti lanu gbẹ̀jẹ̀ arákùnrin rẹ̀. Ọlọ́run wá ń bi pé níbo ni arákùnrin rẹ̀ wà? Ó ní sọ fún mi sọ olùsọ́jú arákùnrin mi ni. The same question lábí Kéènì lábí Ádámù àti Éfà, níbo lẹ̀yin wà? Wọ́n láwọn gbóhùn Olúwa, ẹ̀rù bá wọn torí pé àwọn wà ní òwò, torí pé wọ́n fọ́ọ̀kan tí òyìn fọ́ọ̀kan. Ẹ̀yin ọmọ ológo, ẹ farabalẹ̀ ẹ rògo yín lò. Ẹ gbọ́dọ̀ sáré mẹ́ẹ̀lì ní yàrá, ẹ gbọ́dọ̀ lọ sáré wùrùwùrù kẹ́ ẹ wọnú wàhálà wùrùwùrù. Ìyẹn ló mú mi padà lọ síbi ọ̀rọ̀ Mohbad. Ọmọ ológo ni, ó dàbí Ébẹ́lì ni. Kéènì làwọn tán pa. But ẹ jẹ́ ìṣàṣírí kan fún ìdájọ́ ọwọ́ ní ìdájọ́ ìjọba. Wọ́n bá mú tán dájọ́ kú fún ìdájọ́ Ọlọ́run ló le jù. N tá a sọ fún Kéènì ni pé Kéènì ó ti pa Ébẹ́lì arákùnrin rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ pa Mohbad, ẹ ti pa Ébẹ́lì. Mohbad lébẹ́lì, ẹ̀yin tẹ́ ẹ pa ní Kéènì, ẹ ti pa o. Ṣùgbọ́n ń bo ló wà? Wọ́n láwọn òde Olúwa wá ní ó mọ̀ ṣe ṣàǹsà kiri ni. Ní gbogbo ọjọ́ ayé rẹ̀, ilé òtún ṣèṣe fún ẹ mọ́. Ọmọ sáré kiri ni, alárìnkiri ló mọ̀ jẹ́. Àwọn kámẹ́tì ẹ̀ ti ń sá kiri náà nítorí ikú ẹ̀ tí ìjọba máa wá wọn. Bẹ́ẹ̀ ni alárìnkiri ló mọ̀ jẹ́. Nígbà tí a fi Kéènì gégùn,
Kéènì wá sọ pé ìyẹ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ju èmi tí mo lè rò lọ. Ìbéèrè tá a bí Kéènì àtàwọn tó ń sá àwọn tó pa Mohbad tán sá kiri tó ń ṣe àwùjáre níbikíbi tó náà wà àtàwọn tó wà nítòsí àtàwọn tó wà nínú ilé torí ikú rẹ̀ mo mọ̀ pé inú ilé gbàbọ̀dé fún títa ni. Inú ilé gbàbọ̀dé bẹ́ẹ̀ ni Yorùbá ní Yorùbá pa ní torí olè pa ní. náà nítorí wá ṣẹlẹ̀ ni pé ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú ikú ẹ̀ bóyá ó gbowó ni o bóyá wọ́n rán ni o bóyá òun ló tàn mú ni o bóyá òun ló fún nìkan mú ni o ègún ti wà lórí wọn torí Olúwa kọ́kọ́ fi ilẹ̀ gégùn fún Kéènì àkọ́kọ́ nu bá a ṣe filẹ̀ gégùn fún Kéènì wá wò pé kí ló ń fẹ́ ṣe wá ní ohun tí ó yẹsẹ pọ̀ ju tí mo lè rò lọ ìbéèrè bẹ̀rẹ̀ kó o tó sọmọ ọlọ́mọ níjàmbá kó o tó pọ̀ ọmọ ológo o mọ̀ gbogbo rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ máa kígbe fún ẹ̀san ni ẹ̀jẹ̀ Mohbad ló ń kígbe tó fi gbé àwọn èèyàn dìde irú wa àgbókò ẹ̀rí èmi ò gbórin ẹ̀rí. bóyá mo tiẹ̀ ti gbórin ní gẹ́tẹ́ mi ọmọ ìgbà tó kù lèmi gẹ́ tó mọ̀. ìmílẹ̀ tí mo gbọ́ mo ní interest bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn ní interest nínú ikú ẹ̀ kí ló dẹ̀sẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ló ń kígbe fún ẹ̀san ẹ̀jẹ̀ ẹni because nígbà míì kó o tó dọ́mọ ẹnìkan lóró fọ̀rọ̀ rẹ̀ wò kó o tó pa ẹnìkan because ipò tẹ́rí ẹ wà agbára tẹ́rí ẹ dì mú àfi tọ́lọ́run bá ṣe tán fún yín. Kéènì náà ń ṣèyàn kan lásán ṣùgbọ́n ló wá ní ó mọ̀ sí sáǹsà kiri alánìkiri ló mọ̀ sí ilé òtún ṣèṣọ fún ọmọ ò gbádùn lẹ̀mọ̀ láyé ègún ti wà lórí Kéènì wá lókè wọ́n dẹ̀ wọ́n ti ọ̀pá àwọn Olúwa ní kò sẹ́ni tí ọ̀pọ̀ ọmọ ti sàmì sí ọ lára ò ní kú ṣùgbọ́n ọ ṣẹ̀sìn tí Ébẹ́lì ṣe ni ò ní kú bẹ́ẹ̀ lásán tó tẹ́nìkan bá kàn dédé pọ̀ kò ní dá ṣùgbọ́n ẹ̀sìn tí Ébẹ́lì ṣe bí Ébẹ́lì bó ṣe bílẹ̀ sí lánàá gbẹ̀jẹ̀ rẹ̀ mi bẹ́ẹ̀ wọ́n náà ṣe lọ and then bí Kéènì ṣe di ó sàǹsà tó ń sáré kiri nu but ìbéèrè bẹ̀rẹ̀ Mohbad ọmọ ológo ni ṣùgbọ́n number one ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ Mohbad ò dúró dàsìkò ẹ̀ n tó máa jẹ yóò jẹ èmi ni mi rárá sì ní Samilari ní tàbí orúkọ tẹ́ẹ̀rí ẹ̀ máa pè wọ́n èmi ọ̀kẹ́ tẹ́ gbókọ̀ wọn rí tẹ́ẹ̀rí ẹ̀ máa pè wọ́n tó bá jẹ́ pé ọmọ ìdúró tí ògo ẹ̀ ni tó dúró dàsìkò ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ number one ẹ̀kọ́ àkọ́nu ẹ̀kọ́ kejì ni pé àwọn òbí rẹ̀ ńkọ́ gbogbo nǹkan kígbe báyìí owó ni bí aláfiṣe ẹ gba ṣọ́ọ̀bù fún mi ẹ fẹ́ dá ṣọ́ọ̀bù mẹ́ta lágbà fún mi ọ̀sẹ̀ balẹ̀ fún mi ṣé ẹdún sábẹ́ àmọ́ nìyẹn àwa níyà tó tọ́jú wa tó dúró tí a nígbà táyé fẹ́ pa wá tògótògó àwọn òbí wa náà dúró pé no ọ̀tọ̀láyé Ọlọ́run ọ̀tọ̀láyé òbí bọ́tọ̀ òbí wa ló dúró ẹjọ́ owó nìkan sọ́ǹtì ẹ̀ fẹ́ gba ṣọ́ọ̀bù ẹ̀yin ọmọ Nàìjíríà ta ni ó ràn lọ́wọ́ kò sí ń tán ní ó fún ọ tó lè tó ẹ ná ògo inú ilé rẹ ti lọ and then ìwọ ló fa àyè ìgbà tó gòfin lọ ọmọ rẹ wọ́n ń jẹ yà wọ́n ń nà wọ́n ń disturb ẹ ò lè ké jáde ṣebí lọ́ọ̀yà kan bẹ lẹ́kọ̀ọ́ tí ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn bàbá lọ́ọ̀yà tó wá ṣẹjọ́ kan lọ́sùn láìpẹ́ yìí ṣebí ń bẹ lẹ́kọ̀ọ́ ó ṣe lọ bá ó ṣe kígbe jáde àwùjáde wo ló ń wí sìn olóòjẹ kan mọ̀ pé ya Mohbad ni ọ nísìnyí ọ wá jáde bí ya Mohbad sọ fẹ́ fi pawó ni bọ́tọ̀ ọmọ ológo ti lọ o ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí ẹ̀ ní kú togotogo gbogbo ẹ̀yin tẹ́ bímọ tí ayé ń yọ ògo ọmọ yín lẹ́nu tí wọ́n fẹ́ pọ ọmọ yín togotogo Ọlọ́run ní gbà fún lórúkọ Jésù ṣé wàá mọ tó ṣẹlẹ̀ kò dáa kákú tán kógo tó sọ̀rọ̀ because gbogbo èrè táwọn èèyàn rí tàbí àǹfààní tó mọ rí sìn Mohbad ò rí mọ́ kò rí mọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ń kígbe fún ẹ̀san because ó ti sọ tètè bá pa mí gbogbo yín lẹ̀ ń bọ̀ and then ẹ̀jẹ̀ yẹn ń kígbe fún ẹ̀san ó túmọ̀ pé ìsọmọ lásán pátápátẹ̀tẹ̀ àlẹ́ palágbóróńgbà míì ẹnìkan tó ṣèkà fún ó dàbí àwọn wòlíì náà nítorí wọ́n ń ṣe bí kiri ó ṣe bí fẹ́nìkan èmi ló ṣe tó ní sèmi mọ̀. tẹ́ bá tẹ̀ wò ya rẹ̀ ni pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ pé wòlíì ni pé níjọ́ kan wọ́n wálé òun sì wà lórí bẹ̀tẹ́ ni wọ́n mọ̀ pé òun ti lóyún ó wá jáde ilé mi fi kóyàn ọ̀rọ̀ àwọn wòlíì kéré àbí ẹnikẹ́ni tó bá jíṣẹ́ fún mi nígbèmí náà wà kékeré bóyá mo lè ju bí ọmọ ọdún 7 lọ sí 8 ìrò pé ìyìn sì gbàgbé mo ṣe kéré tó náà mi ìgbàgbé tí wòlíì kan wá jíṣẹ́ àwọn aláṣọ funfun bíi báyìí náà ni nígbà wọn lọ kódà ó ti lọ tán tí ìyá wa àgbà ní ká lọ wá ìmọ̀ bí mo ṣe wá wọn padà nígbà wá jíṣẹ́ tán lọ́wọ́ àgbà ìyá ọmọ yìí kọ́ màmá mi ò sì sí nílé lọ́wọ́ ni wọ́n tọ́jú ọmọ ẹ̀ kò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí nígbà tó ní pé àkèsí ìyá mo sì dìímú bí mo ṣe kéré tó náà mo sì dìímú lọ́wọ́ òsì ìyá ìwá ní pé
wòlíì nígbà tí wọ́n wá nígbà bóyá o tọrọ ọmọ tọ́jọ́ ẹ̀gbọ́n rẹ̀ tó bí Mohbad lé ó kéré pé yálà o ti lóyún o àbí ọ ẹ̀sẹ̀ fẹ́ lóyún o mọ̀ọ́sẹ̀ oyún o torí pé ọmọ tí ń bò lógo ńlá ni tó gòrè ó sì tàn káyé gbogbo Nàìjíríà káworú ni. ṣe nígbà mìíràn tí ìyá yẹn sọ ti bọ́ sórí because kò mójútó olóògbé bàbá ẹ̀ lè mọ́ gbọ́ kò mójútó gòónú ilé rẹ̀ wọ́n ní Pasuma wọ́n ń gbé ń tẹ̀lé ọmọ ẹ̀ káàkiri ìgbà yẹ ẹ̀kú ń sìn ṣé ògo Pasuma lọlẹ̀ kò mójútó ọmọ ológo ni. ó ti rògbò fún un bẹ́ẹ̀ ni àwọn òbí tàwa ń gbà tó le kankan wọ́n dúró tì wá wọ́n jà fún wa gbogbo bí wọ́n ti lè lọ gbàdúrà ní gbàdúrà ṣùgbọ́n ìyá ò mójútó wọ́n sọ nǹkan fún nípa ọmọ ẹ̀ so wá mójútó ni even gan àwọn èèyàn mọ̀ kò níyà náà step mother náà ń pè ọwọ́ ajáde ń sọ níyà ni ọ́ ìyá àwo ni ọ́ tó o bá mójútó ọmọ ẹ ok kí ló kan ikú ọmọ pẹ̀lú pọ́ gba sọ́ọ̀ fún mi ó lóun fẹ́ fún mi 5 million ẹ máa wo àwọn èèyàn ó ṣe ọmọ dá o ọmọ èdè rè ọ ẹ̀sẹ̀ ń dìde bọ̀ ni ká ní pé wájú dìde ní ìbátọ́jú wọn wọ́n ń kánjú ni orúkọ lásán náà ń gbọ́ wọ́n rò kó ti débi orúkọ rẹ̀ dé ọ̀tọ̀ lórúkọ orúkọ lásán ni ọ̀tọ̀ lọ́lá bẹ́ẹ̀ ni orúkọ lásán ni but wọ́n rò kó ti débi orúkọ rẹ̀ dé wọn ò mọ̀ so gbogbo àti bàbá àti ìyá ẹ kò fún mi 1 million rí o ẹ kò fún mi lówó kò fún mi ní nǹkan ọmọ ẹ kú ògo inú ilé yín àlè rírú ẹ̀ mọ́ ẹ tún wá máa gbọ́ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ògo yẹn tí wọ́n ti bá wọn báyìí wọ́n mọ̀ sáré kiri ni torí ẹnìkan láti rán tí ó fà wá lọ sókè gbogbo ẹ̀yin tí wọ́n ti di ògo yín mọ́lẹ̀ tàbí ẹni tí ó gbé ògo yín sókè Olúwa yóò bá agbára ọ̀tá jẹ́ lórí yín ògo yín yóò bọ̀ sójú ẹ̀ ṣùgbọ́n pàtàkì ibẹ̀ rí ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí ẹ gbọ́dọ̀ kú pẹ̀lú ògo yín ẹ gbọ́ ọ̀rọ̀ ògo yín lò ògo tí ń sọ̀rọ̀ lẹ́yìn ikú kí ló fẹ́ mú jáde mọ́ kò mú nǹkan kan jáde mọ́ so torí ẹ̀ ni ẹ wá wo gbòòlù ká ní pé gbogbo èèyàn ṣe súbẹ̀ ẹ̀rí ń bọ̀ wá láyé kọ̀mọ̀ ní ilé kù òun náà dẹ̀rẹ̀ ó dínú púpọ̀ ó dínú lẹ́yìn ẹnu dídì òun fún rẹ̀ kò gbàdúrà tó kò sẹ́ni tó lógo táyé ò ní lé ṣùgbọ́n ibi wa lọ ka mọ́ yẹn ibi tó ń dùn gbogbo wa ni tínú wo ò dùn sí ṣùgbọ́n mo gbàdúrà pé ẹni ìkà ò ní lọ láì jìyà o mo ti sọ bíbélì fún wa tẹ́ bá ti lọ wo Genesis orí 4 ẹ̀ rí mbẹ̀ bọ́n ṣe para wọn Genesis orí 4 ẹ̀ka lẹ́sẹ̀ kìíní bí Ọlọ́run ṣe fi gégùn bó ṣe fi wọ́n gégùn torí pé ilẹ̀ ti lanu ọgbà ẹ̀jẹ̀ wọn àwọn kan wọ́n máa ń dìyàn nú ni àwọn kan máa ń bínú ni àwọn kan máa ń sọ̀rọ̀ yìí láàdá ẹ̀yìn ìgbà yẹn máa àtàṣe mọ́ ẹnìkankan ìgbà tó lọ́run gbé mi dìde kí n tó dìde èmi ò àtàṣe máa bò ní kankan torí mo bìlí pé máa débi mọ̀ ń lọ ó lè pa ẹni mi ò àtàṣe mọ́ mi bàbá mi ń sàlẹ̀ ìyá mi ń sàlẹ̀ èmi ò ní mo bá tèmi kiri torí mo mọ̀ pé mo níbi mo lọ nígbà mo á dìde tán mo á rí pé àwọn wòlíì kan wọn wá dọ̀ mi àdájì afẹ́ mímí bàbá olówó olúwa afẹ́ mo ní no ẹ lọ lo tí fúnra yín ẹ lọ wọ́sùn fúnra yín tẹ bá ní ìdìbò náà ó di pé wòlíì kan ló tún lò go wọn àbáwọn èèyàn wa kọ́. anúdàtì ni pé ẹni tí o fẹ́ àtàṣe ara ẹ̀ mọ́ yẹn nínú ntọ́lọ́ fún ọ lẹ́bùn o lè ní ẹ̀bùn jùlọ ògbó ẹ lè ju tiẹ̀ lọ yóò ti rí ọ àmọ́ ń pè wọ́n ní arógo ṣáájú ológo àwọn náà máa ń fògo ṣòfò ẹ wọ àwọn tán lé kiri òkè kí ló ní tán lé kiri kí náà ń bá fà ọ̀n fẹ́ kọ́ exist ọ̀n fẹ́ kó gbòyìn ọ sọ̀rọ̀ ṣùgbọ́n ògo yẹn wá ń sọ̀rọ̀ náà lẹ̀ ògo tí ń sọ̀rọ̀ náà lè wúlẹ̀ fọlógo kò sí bí ẹ̀jẹ̀ sì lè mọ kí fẹ̀sán tó lè wúlẹ̀ fọlógo gbogbo tí ń ṣẹlẹ̀ ń sìn yóò kàn máa wo ni kò lè yé mọ́ bọ̀tí mo gbàdúrà pé ẹ̀ní kú pẹ̀lú ògo gbogbo ẹ̀yin tí à ń fi ògo da ọmọ yín láàmú lónìí Ọlọ́run wọn gbàgbà lọ àwọn tó ń da wọn láàmú wọn ò dẹ̀ ní páì togotogo ògo yín ò ní sọ̀rọ̀ lẹ́yìn ikú yín ògo yín ó sọ̀rọ̀ lójú ayé yín ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa wa. tẹ́ bá fẹ́ pe bàbá wa wòlíì àìkọ rẹ òǹkẹrọ tẹ́ fi pè wọ́n náà ni ẹ lè pè wọ́n sórí WhatsApp ẹ sì lè pè wọ́n direct lórí 07084742061 lẹ́ẹ̀kan sí 07084742061 ilé ẹ fi pè wọ́n ó lọ lórí WhatsApp ẹgbà wo lẹ máa ń dá àwọn èèyàn lóhùn bàbá wa bẹ́ẹ̀ fún ètò àdúrà àti àwọn ọjọ́ ìsìn. gbogbo àwọn tó bá fẹ́ pè mí káàkiri àgbáyé tọ́nà wọn bá jìnnà tí wọn lè débì ẹ lè pè mí lórí WhatsApp lórí nọ́mbà tó pín yẹn 07084742061 lórí WhatsApp ẹ lè pè mí bẹ́ẹ̀ dẹ̀ pé direct náà máa gbọ́ tí WhatsApp yẹn máa ń rọ̀ mí lọ́rùn jù so àwa tá a bá wà nítòsí bóyá ní agbègbè Ìbàdàn bíi tàbí lọ́yọ̀ state tàbí àwọn káàkiri nílẹ̀ Yorùbá ọjọ́ Tuesday irú ọjọ́ ọ̀la ni wọ́n dáwọn yẹn lọ láago 9 láti máa ń bẹ̀rẹ̀ so
kò ṣe rí nìyẹn. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò pẹ̀lú bàbá wa wòlíì àìkọọrẹ. Bákan náà lẹ́yìn tẹ́ gbọ́ ètò abala àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe lórí pé Islam ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá kò yàtọ̀, bẹ́ẹ̀ ni Christianity wa kò yàtọ̀ ní Nàìjíríà, bẹ́ẹ̀ ni ẹ̀sìn ìbílẹ̀ wa kò yàtọ̀, torí pé kò síbi táyì tí kó adìẹ alẹ́. Ṣùgbọ́n tó wù ká ṣe ká máa rántí pé ọjọ́ kan bẹ ò tí kò ọ̀pá wa lójú dé, nígbà tá a bá sì lajú ọjọ́ ìṣirò lálà ojú sí. Torí náà lẹ́ẹ̀kan tẹ́ bá fẹ́ pe bàbá wa wòlíì àìkọọrẹ pè wọ́n sórí 07084742061 ilé fi pe bàbá wa wòlíì àìkọọrẹ. tó títí ìgbà tá a tó pàdé o, èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Laji Abbas ní sọ fún wa pé ejò kan ò ní rọ́ọ̀lù rè pè láyè kó dúró yire o.